possible. In general. Ó bá tiẹ̀ wá sí, ó bá tẹ̀lé wẹ́sẹ̀. Bábí ti jẹ́ ká wọ́n lè kí ẹ síbí, káàbọ̀ síbí. Nàyà káàbọ̀ síbí, sílé lọ́nà òun lọ́nà. Àwọn wẹ̀rẹ̀wẹ̀rẹ̀, àwọn wẹ̀lẹ̀ ọ̀rọ̀ Pọ̀kí. Olórí tí ń jẹ́ mọ̀lúkù. Èjì ẹ̀ tó jẹ́ bí táì lélú. Múnimúni lọ́dún ọlọ́gọ́. Ọ̀jẹ̀ ń bẹ̀. Ṣó Júlíọ̀ mọ̀wó. Júlíọ̀ mọ̀ gbọ́dọ̀ mú. Ṣàtàwọ̀ olú ọmọ rẹ̀. Sọkùnrin sí ọ̀gá, gbogbo ní ẹkú àdúgbò lójú bí ọdún ń gbọ́. Sọkùnrin sí ọ̀gá, àwọn ẹkú àdúgbò ẹ̀rọ ọlọ́ṣojú. Sọkù, àwọn aláṣojú bíbá ayọ̀ ìṣòro ẹ̀rí. Àti ṣe ládùúgbà ẹ̀yin ìgbọ́dọ̀ fi jẹ́ kan lókè ní ojoojúmọ́ kẹ́ máa lọ ṣiṣẹ́ iṣẹ́ alálùbá àríkà kẹ́ máa kó wọn. Àbùràmọ́ nìkan ṣó wà dáadáa kẹ́ pa mi kí ẹni mo fẹ́ ránṣẹ́ ó kì í sílé ìlú Ògbómọ̀ṣọ́. Àyànládé. Alùpùpọ̀lá. Òkú òwúrọ̀ tó ń fọ òbí èèyàn. Àdúrà àwọn àgbègbè yìí mo kí. Ọmọ láti mo kí ra mọ́ ní Ògbómọ̀ṣọ́. Akọni nílá àwọn ìbá ké sílé. Torí ìdí ọdún. Wúchẹ̀. Àjọṣe wa kò ní bàjẹ́ pé wọ́n ní lọ ọ̀fun ọmọ bí. Àfíìsì ìpẹ̀lẹ̀ ṣàbálò, ìpẹ̀lẹ̀ ṣàbálò. Àlẹ́ àfíìsì ìpẹ̀lẹ̀ ṣàbálò, ìpẹ̀lẹ̀ ṣàbálò. Ìlú Àbújá ara wa ni lọ́sọ̀dù, pé wàá ń gbìyànjú ara wa ni. Ọ̀pọ̀ ẹ̀mí ọmọ bá ń délé, gbogbo ẹ̀yin ọmọ ṣèlú bẹ́ẹ̀ tó lórí ilé, òdìbàjẹ́ ọ̀la ọmọ mi. Àlẹ́ àfíìsì, mo kí ẹ̀mí ẹ̀yìn ẹ̀ṣá, ẹ̀mọ̀jú sí ìlú. Baby, inú ẹ̀ dùn wá aṣọ ọmọdún láyé, ó kí àìsí ìrèbí. Ìṣòro ń báyé lọ́lú àwọn tòlé náà, ẹ bá kú dání gbẹ̀yẹ dáadáa. Ẹni ẹ ṣe púpọ̀ ọ̀pọ̀ ọdún láyé lọ́lọ́ọ̀lọ́. Ó ń bọ̀, ó wà lórí àfíìsì, ìpèsè àgbà lóògùn.
Amẹ́ríkà. Lápapọ̀ Chicago. Àdìs ìgbàṣàbálò. Gbogbo náà sóṣòdì. Ọmọ olórí ẹlẹ́ràn. Ọmọ olórí ẹlẹ́ràn. Aliamis ọmọ olórí ẹlẹ́ràn. Àwọn bàbá sọ̀rọ̀ ẹsẹ̀. Àwọn bàbá sọ̀rọ̀ ẹsẹ̀. Àwọn ìgbé mi ìgbàṣàbálò. Aliamis ìmọ̀ ẹ̀ àdùn. Kò ní bàjẹ́ ọ̀la ọ̀hún o. Kékeré láti ṣọ́ ẹ̀ ń bọ̀. Àwọn bàbá sọ̀rọ̀ ẹsẹ̀. Àwọn bàbá sọ̀rọ̀ ẹsẹ̀. Ọmọ aṣíwájú ọ̀kárẹ̀. Aliamis ọmọ aṣíwájú ọ̀kárẹ̀. Ọmọ bàbá mi pèsè ilẹ̀ tì. Ọmọ bàbá mi pèsè ilẹ̀ tì. Àwọn bàbá sọ̀rọ̀ ẹsẹ̀. Ọmọ olórí ẹlẹ́ràn. Ọmọ olórí ẹlẹ́ràn. Ọmọ olórí ẹlẹ́ràn. Ọkọ̀ tèjì rẹ̀ ọmọ méjì. Ìgbàṣàbálò. Ọkọ̀ èjì rẹ̀ ní kan ilé. Àdìs ọkọ̀ èjì rẹ̀ ní kan ilé. Ọkọ̀ tó jọ bí ọmọ méjì. Èrò tó ń lọ sóṣòdì. Bẹ́ẹ̀ bá jù lídà. Aliamis lídà. Àwọn lídà lóṣòdì. Àwọn lídà lóṣòdì. Àwọn lídà lóṣòdì. Ọkọ̀ jìnnà ọmọ méjì. Ó bá mi délé. Ó bá mi gbọ́ pé yẹmí ìní ọmọ bá mi délé. Súpẹ́ lídà kó bá bá mi kí dáadáa. Àwọn tẹ̀lé mọ́tòbọ̀ láwọn àrà bá bí yọ. Ọpẹ́ yẹmí ìní ọmọ bá mi délé. Ìjọba wà lẹ́sẹ̀. Àní ìjọba wà lẹ́sẹ̀. Ìjọba wà lẹ́sẹ̀. Ṣèbí final decision rẹ̀ lọ́wọ́ ọba. Bí mo ṣe bọ̀rọ̀ mi lọ́wọ́. Aliamis ó ṣeun mi mo dúpẹ́. Àjọṣe wa ò ní bàjẹ́. Ẹ̀yin tó ṣe ti parapọ̀. Ẹ kú àdúgbò rẹ̀ ti rú jèrè àwọn ọdún. Ó jẹ́ mi bá dúpẹ́. Èèyàn bá ó bá fẹ́. Ọmọ ilé ẹ̀wù jì àyìnlé. Látọ̀ṣẹ́dì. Títí wà ní ọgbà máa ṣọ́ ọ́. Rú jèrè dúpẹ́. Ẹ̀yin jẹ́ náírà jẹ́ náírà lóde. Gbogbo yẹ kú àdúgbò rẹ̀ ti rú jèrè àwọn ọdún. Ọlọ́run bábá fèrè sí. Ní Amẹ́ríkà, òun la fi ń kíra wa ké wá ní ọ̀tún ó jáwọ́ ọmọ Amẹ́ríkà. Ọ̀rẹ́ mi ni èèyàn mi ni. Ọmọ ẹni òṣèlú bẹ̀rù rẹ̀ káfí ilẹ̀ka sí bí ọmọ ẹ lónìí.
ìlú ayé ní ìbújì ìjẹnìjẹ. Àwọn ọ̀dọ́ yẹn jọmọ̀ báyà mi láàpọ̀ òbí. Òkú ẹ̀ mo yí ọ̀rẹ́ mi ní. Orúkọ ọ̀rẹ́ mi wálé. Mo ṣàkóso máa fún mi. Ẹ̀rẹ̀fẹ́ ìbínú yẹ mí lápò nítorí ọ̀rẹ́ mi wà sí wáyé. Aṣọ ọjà mi ti yá o, ẹ̀sọ́ fẹ́rí jẹ́ níjà, aṣọ ọjà mi ti yá o. Wọ́sọ̀dẹ̀ ní ọkọ̀ ní ìdọ̀dù sọ nípa náà. Ìdúró iṣẹ́ ìrìnàjò àdìjọ́ lórí bá ó ní sùúrù fẹsẹ̀ tó ọ̀yọ́. Lóyún bá ní sùúrù ìṣègbè lórí ayé pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́. Bí mo ṣe fún bàbá rere, bàjá yé orí mi àìlè. Years. Màsùn èdè tó kọjá lọ, ara bá ń bí. Bí mo pàdé fújì tí ń wálé. Kéwàdí ọtí rẹ̀. Láti kéèkì síwájú orúkọ mi. Gbàgede tí èmi bá lọ. Àjọ NAPAM in conjunction with entertainment writers àsìkò gbàyẹ. Aláyàmọ́ àwọn ẹ̀mọ́ lágbára o. Lúkúlúkú ló padà mọ́ ti kí ẹ̀ gbogbo ìyẹn ṣe. Èyí tó ṣe ní pálẹ́pọ̀ kò ní bàjẹ́ ọlọ́run ọba bí. Ìlú ìbò máa ṣọ́ọ̀nà àwọn etí inú. Ọdún yìí 33 years sẹ́yìn ni mo pàdé fújì araba bí. Inú ẹ̀ ń tí èmi padà. Èèyàn ń ká níbi iṣẹ́, mo dúpẹ́ ọlọ́run wá sí ọ̀pọ̀. Ọjọ́ náà ọ̀rẹ́ ní àná, àìní ọjọ́ ọ̀hún ọmọ kékeré ọjọ́ sí. Kéwàdí ọtí ọlọ́run lọ́pẹ́. Ayé Síkírù, àìní máa rí ìsà, ó dá lójú yìí. Ẹ̀yin ẹbùsùn wọn àgbájẹ́ lọ́la mi. Àìlára sáà kì máa ní akọ́láwọlé.
àwọn ọmọ ìtàn lọ́jà ọmọ lọ́la lọ́wọ́ àdúrà àyìnbó ó dúpẹ́ gbogbo ní fújì lápapọ̀ pátápátá. Múradé tó wà lórí mi ọba fújì ni mo jẹ́. Múradé tó wà lórí mi ọba fújì ni mo jẹ́. Ọjọ́ náà lọ́jọ́ yẹn nígbà tó. July 1993 tó kọjá ó máa ní ìrìnà dúdú àyìnbó wá sí ìjọba. Wọ́n lọ́ba kì í kéré láàfin òpé méjì láyé bí ìgbèrè èdè 40. Ilé ayé yóò bọ́ máa.